tọ́ ẹ̀yin ẹ káàsán gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Mo kí wa ní gbogbo ibikíbi tí ẹ bá wà, ibi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ mi. A kú dédé àsìkò yìí. Ọgbọ́n ọlọ́gbọ́n, ẹ jẹ́ ká máa fọgbọ́n ọlọ́gbọ́n ká máa fi kọ́gbọ́n. Ṣùgbọ́n ohun tó yà mí lẹ́nu nínú fọ́nrán tẹ́ fẹ́ wò ni pé báwo ni èèyàn ṣe máa ní báwo mo tiẹ̀ ṣe fẹ́ lò lọ́rọ̀, báwo lèèyàn ṣe máa ṣe ìlara sí ọmọ ìyá èèyàn. A mọ̀ pé irú àwọn kan bí eléyìí kan mọ̀ ó happen dáadáa, ṣùgbọ́n eléyìí yà mí lẹ́nu pẹ̀lú gbólóhùn tẹ́ ẹ gbọ́ lára lẹ́nu arábìnrin yìí. Ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ kí tó fi ohùn sí kẹ́ tó gbọ́ nǹkan tí arábìnrin sọ lẹ́nu. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ ohùn yìí, kẹ́ gbọ́ nǹkan tó ń sọ, kẹ́ wo fọ́nrán yìí. Ọmọ Ìgbò ni wọ́n o, ọmọbìnrin. Ìwọ ń sọ pé torí pé ìwọ pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ tẹ́ bá ń lọ, òun ni àwọn ọkùnrin máa ń pè. Ó dẹ̀ ní owó. Irú èèyàn bẹ́ẹ̀ ó máa ní láárí jù ẹ lọ torí ó ti ní ìlara. Òun nìkan ni wọ́n ń pè. Ó lówó lọ́wọ́ jù ẹ lọ, òun dẹ̀ ló ń fìdí ẹ, òun ló fi ẹ́ sílé. Ó wá ń wò pé nǹkan tó lè ṣe fún ni pé kó lọ poison ẹ̀. Wọ́n ti ń béèrè lọ́wọ́ ẹ̀, ó ti ń sọ confidence pé yes, ó ṣe. Pé and you are ready for the consequence. Pé nǹkan tó bá fẹ́ tẹ̀yìn jáde, you are ready for it. Ẹ jọ̀ọ́, irú ayé wo ni ilé ìta wà iná? Irú ilé ayé wo ni ilé ìta wà yìí? Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyà yẹn èèyàn mi. Kí ló dé? Ó wá ń sọ pé ó mọ̀ pé kò lè kú. Ta ló fún ẹ ní assurance pé kò? Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ nǹkan tó sọ ná. Ngwa, ihe mere na iji were ihe tiere nwanne gị na nri ya? Na-ele m anya, look at me very well. If I'm asking you a question, you'll be answering me, okay? Yeah. Why did you put something for your sister food? She dey get me, I don't know. She just dey get things past me. She dey get things past you? Yes. Something like what? Anything, gift. If we dey waka for road like this, men dey wash and pass me. And I even find pass herself. So I no understand why. The house where una dey live, who dey pay the house rent? Na she dey pay because she dey get money pass me. That means na she dey take care of you, right? Yes. So what is your name? Ujunwa. Ujunwa. Yes. So you get mind to put something. Now where you put poison for your sister food, how your mind be? My mind? My mind, nothing dey do my mind though. My mind don calm down now. Your mind don calm down, so you no regret wetin you do your sister, right? No. You no regret, but now you face loss, shey you know. Anything wey happen, I go face am. You face it. You get mind to face anything wey happen. Yes. So you no regret wetin you do your sister, right? No. The landlord wey get the house dey complain say every day say una dey fight, every day una dey quarrel. You come dey ask say na two sisters dey live so. Na she dey always find my problem. Na she dey every time any small thing she go tell me say ma pack comot for house, ma pack comot. So because say na you dey pay for rent, every small thing you go tell me say ma pack comot. It's because na your other sister you no dey respect am. So look at how your mouth dey do right now. That means say you no dey respect am, right? Now you don put something for her food. Now see she dey lie down here. This girl get heart o. Hey bro, so can you see? Get heart be this one. Na she dey pay your rent, na she dey do everything. Now who go come dey pay the rent? Now who go dey give you food? Now who go dey take care of you? You go to spoil your head for you now. You get evil heart. Which kind woman, which kind life be this? Can you imagine? See this beautiful girl. From which state you come from? Imo State. From Imo State? Yes. Your mom is here alive? My mama don die. What of your papa? He don die. How many brothers and sisters you get? Na only she I get. No only she you get when you go do something bad like that. Only God know what you don't do this. Hey! Maybe now here God want from review. Review Ramo. Can you imagine? You, beautiful girl like you want such art. I never see before. So you no get any regrets at all for your mind? You no dey even plead, say make they forgive you, nothing. You just get mind. Na so your mind wicked reach.
Me, I know say she no go die. I just put the thing for her. I know say she no go die, but the thing I just do and make her show and small thing. But I know say she no go die. So you go, Baba say make you put the thing for your food, right? Yes, now one of my friend carry me go. How you Baba take place. no say you no go die? Tell me, how you take no say you no go die? Now she dey lie down here. How you take no say you no go die? Bros, raise am up, make we dey carry and they go. Raise am up, make we dey carry and they go. Okay, yeah. ṣe gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹyẹ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu aṣèrè ọmọ ìyá ẹ in fact kó má tiẹ̀ jọ ọmọ ìyá ẹ kó má jọ ọmọ bàbá ẹ kẹjọjọ máa kó ṣàjà alábàágbépọ̀ ẹni kẹjọ máa gbé pọ̀ ṣérú ilé tó wá ṣe ìṣówádà wọ́n ti ń béèrè lọ́wọ́ èyí tí wọ́n ń sọ ẹ̀yin ọmọ Yorùbá irú ilé náà ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa o ẹ mọ ibi tọ́rọ̀ ilé máa já sínsìn ìwọ tó lọ poison èèyàn òfin wà ńlẹ̀ o ṣe mọ̀ pé òfin wọn ní Nàìjíríà ó níbi tó ti ń ṣiṣẹ́ irú àwọn kan bẹ́lẹ̀ òfin wọn máa ń lágbára lórí ẹ̀ yẹ bẹ́ẹ̀ ni òfin wọn máa ń ṣiṣẹ́ lórí àwọn orú kéèsì bẹ́lẹ̀ ìwọ tó ní lára ọmọ ẹnìkejì ẹ̀ torí pé ó ní lárí jù ẹ lọ wọ́n ní gbogbo ìgbà náà máa gbọ́ pé ń jà ńlé definitely ìjà yẹn ọwọ́ ọmọbìnrin ló ti wá pẹ̀lú bó ṣe rẹwà tó lè tó níwà ẹ̀yin tẹ́ ń wo ẹwà kẹ́ tó fẹ́yàwó ẹnìkan láfẹ́rù eléyìí sílẹ̀ ẹ̀mí ẹni yẹn ò dé rárá ọjọ́ kan láfi oògùn pekúpekú láfi sínú oúnjẹ fún ṣé èèyàn nírú ọmọ bẹ́lẹ̀ èèyàn lélẹ̀ àbẹ́ ẹranko pátágbà lélẹ́yìí eléyìí ń ṣe ó máa bí èyí tó yẹ kó máa kà mọ́ ọmọ ènìyàn ẹranko ìkejì ajá pátágbà lọmọ irú eléyìí okay now kí ló fún yín ní assurance pé tó bá gbé ọmọbìnrin yẹn lọ sílé ìwòsàn sípò lè yìí ìwọ ní ìwọ mọ̀ pé kò lè kú pé ẹnìkan ló introduce ẹ sí bàbá kan torí pé ìwọ tó yẹ kó àwọn nǹkan tó yẹ ká máa fi kọ́gbọ́n lélẹ̀ wọ́n ní kó bó níre yọ̀ kí tiẹ̀ lè tẹ̀ ẹ́ lọ́wọ́ tó bá rẹ́ni tó ń ṣe dáadáa ìwọ náà máa fi tinútinú ẹ̀ máa bá ṣe títí ẹ náà á dé lọ́jọ́ kan bí ìwọ ṣe wà ò lè ní lárí láyé irú ẹ̀yà tí o yà ò lè ní lárí kò sí bó ṣe fẹ́ ṣe tó lè dín lárí láyé bá ṣe bá a kú nìyẹn pẹ̀lú ìwà tó ní sọ́wọ́ ó yẹ kí go live fún mímọ̀ nǹkan tó ṣẹlẹ̀ kí ni yóò bí sọ̀rọ̀ what happen mi tiẹ̀ rí lè understand sign mi ò jáde ó yẹ kí go live irú àwọn èèyàn wo lélẹ̀ iná jẹ́ ń tẹ̀sí bíbá ẹ̀ o Sunday jáde níbi kí ló dé Sunday ò jáde lórí I don't know irú ọmọ ènìyàn wo lélẹ̀ nígbà táwọn ìjọba bá ń ṣe tiwọn àwa irú ẹ̀yà tá a máa ṣe tiwa sára wa a máa ṣe tiwa a máa para wa àwọn ìjọba ń ṣe tiwọn ṣé ìjọba tí lélẹ̀ ń sìn torí gbogbo ọ̀rọ̀ gbogbo lórí wọn là ń kó sí ṣé ìjọba lélẹ̀ eléyìí kì í ṣèjọba ẹ wo a ti sọ pé a máa mú wá fún yín ni o ká máa fi ọgbọ́n ọlọ́gbọ́n ká fi kọ́gbọ́n irú ẹni tá a bá ń gbé pọ̀ tá a bá ti rírú ẹ̀yà tó fẹ́ yà èyí tá a fi pa wá ẹ jẹ́ ká sá fún un irú eléyìí sì ó yẹ kẹ́gbọ́n ẹ̀ ti lé ẹ̀ dànù tipẹ́ bí àwọn ro tàjọ bí olóòní ẹ̀ ní ìyá mọ́ ẹ̀ ní bàbá mọ́ ó nìkan ẹ̀gbọ́n kọ́ àtàbúrò ó ní kò sẹ́nìbọ̀dì ó nìkan ló kù ó dẹ̀ fẹ́ pa ó ti gbẹnu tó dáwọn ẹ̀ sì wọ́n máa fà lọ́pàá lọ́wọ́ nǹkan tó wá fojú ẹ̀ rí ò ní gbàgbé tó kò jù bẹ́ẹ̀ lọ ẹ bá wa share ètò ìkẹ́dẹ̀ bá wa subscribe sórí YouTube channel wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn lólùfẹ́ mi o gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi ẹ ṣeun gan àní ṣe tí o thank you.